lọ farapamọ́ síbi kan ṣùgbọ́n kò ní dá kí a wá síbí àwọn bàbá wa náà wà níbí àwọn bàbá wa Akínọlá George náà wà níbí àwọn náà bá wa sọ̀rọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn mídíà wọ́n ti wà níbí àwọn Koiki ti wà níbí àti ọ̀pọ̀lọpọ̀ Yorùbá World Media Yàgbóyàjú náà wà níbí báyìí gbogbo wa náà la wà níbí ẹ bá wò ẹ́ rí i pé mako òun náà la wà yìí ẹ jẹ́ ká bá bàbá wa Akínọlá George ká bá wọn sọ̀rọ̀ kí a gbọ́ nǹkan tí wọ́n ní fún wa bàbá ọkùnrin pẹ̀lú bí nǹkan ṣe rí kí nìkan tí ẹ fẹ́ sọ pẹ̀lú bí àyíká yìí bó ṣe rí lónìí torí òjò tó rọ̀ yìí. Òjò yẹn ṣòjòrò díẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn wa náà ó yẹ kán wà bí ó yẹ kán yọjú à ń gbọ́ pé àwọn kan wá láti àwọn ìrìn àjò wọ́n ti dé àwádẹ́ wà níbí àti àwọn kan wà níbí láti aago 6 àwọn tó wá láti Kogi àtàgùn 6 àárọ̀ àwádẹ́ ti wà níbí láti 9:30 a dẹ̀ rí pé àgọ́ ọlọ́pàá kan wà lẹ́yìn ibi báyìí DPO's office a ní ká lọ yọjú wò wọ́n ká dẹ̀ sọ fún wọn pé a fẹ́ ṣe nǹkan báyìí níbí báyìí àwọn DPO gbà wá lálejò wọ́n dẹ̀ ṣe dáadáa wọ́n ṣe dáadáa gan wọ́n wá pe commissioner of police àti deputy commissioner of police operations pé wọ́n fẹ́ rí mi so mo wá tún gbéra ojú Ẹlẹ́yẹlé láti lọ rí wọn láti sọ fún ọ pé nǹkan tá a fẹ́ ṣe nǹkan Yorùbá rẹ̀ fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ àbálẹ̀ ilẹ̀ pé bí Fúlàní ṣe ń pa àwọn èèyàn wa àwọn àfaramọ́ wa àfẹ́ bá Fúlàní gbé ìlú mọ́ àfẹ́ bá Fúlàní gbé ìlú mọ́ Nàìjíríà ìwọ́n fọ́ọ̀sì wá ń jẹ ó dẹ̀ ti tó ká kúrò ní ẹ̀ ìkejì ni pé àfẹ́ dá ní nation ti wà so gbogbo nǹkan tá a sọ nìyẹn ṣùgbọ́n àwọn ọlọ́pàá yẹn ni pé èyí jẹ́ Saturday kò tí wọ́n ṣe nìkan lẹ́tà lẹ́yìn tó lè gba àyè gbogbo aláyè ká wà ní ká ṣe iṣẹ́ pé torí àwọn jàdúgbìjàgan wọ́n lè lò pé bá ṣe wà yẹn pé kán darapọ̀ mọ́ wa kán máa dàdúrú adẹ̀mí yẹn ò kò ṣẹlẹ̀ pé àwọn èèyàn wa gan akájú ẹ̀ tó sì gba àkọ́kọ́ táwọn ọlọ́pàá mọ̀ pé àwà yìí so aṣá káàkiri bẹ́ẹ̀ láwà nígbà yẹn sí àwọn èèyàn wa tó ń sọ pé ó yẹ ká ṣe rálì tá a ti ń bá sọ̀rọ̀ for the past 1 month tó ń sọ pé òkè wọn máa wá láti.